mọ̀ntán bá rí lọ́bẹ̀ tán fi wàrú ọwọ́ làwa fi débí báyìí orúkọ mi rèé Odòkan Abíọ́dún state commandant Ọ̀ṣun state under baba Sunday Igboho sir tí mo jẹ́ commandant Ọ̀ṣun state so bàbá mi Ọlọ́run ní jẹ́ kẹ́ parẹ́ láláì àmì àṣẹ lálùbáríkà. Siam, no be phone be this. Okay, now this guy phone dey ring. All right, leave it. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ó ti yan adarí yányán fún ẹ̀ṣọ́ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tẹ́lẹ̀ rí Lawal Daura gẹ́gẹ́ bí ẹni tí yóò máa ṣe igbákejì rẹ̀ fún ètò ìdìbò ààrẹ tọdún 2027 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People Movement APM. Mákindé sọ eléyìí di mímọ̀ lọ́jọ́bọ̀ Thursday níbi ìpàgọ́ àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APM nípínlẹ̀ Bauchi gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún bí wọ́n ṣe ń gbáradì fún ètò ìdìbò gbogbogbò. Daura náà ló ti rọ́pò Ibrahim Adamu Bala tí wọ́n kọ́kọ́ kéde gẹ́gẹ́ bí ẹni tó máa ṣe igbákejì Mákindé nínú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́nà. Fọ́nrán kan rèé tó ń ṣe àfihàn arákùnrin kan níbi tí ọmọ ológun ilé wa kan tó ti fún lẹ́sẹ̀ẹ́ nínú ọkọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì nílùú Òṣogbo. Gẹ́gẹ́ bí arákùnrin náà bó ṣe sọ, ó ní ọ̀kan lára àwọn ọmọ ogun ilé wa tí wọ́n yàn láti lọ ṣiṣẹ́ fún ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun fún òun lẹ́sẹ̀ẹ́ lójú láìṣe wípé òun ṣe nǹkan kan fún un lásìkò tí òun páàkì sí ẹ̀gbẹ́ títì tóun sì ṣe àkálẹ̀ fọ́nrán ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká òun láti lè ṣe àlàyé ohun tó fà á tí òun fi pẹ́ lọ sí ibi iṣẹ́ tí ọmọ ológun náà tó sì fún òun ní ẹ̀ṣẹ́ láì nídìí tàbí láì ṣe ìkìlọ̀. Fọ́nrán kan tó ń tàn ká lórí ayélujára náà ló ti ṣe àfihàn arákùnrin kan tó wọ aṣọ tí wọ́n kọ "à ń bọ̀ sí" lára tí wọ́n fẹ̀sùn kàn wípé ó ń pín owó ẹgbẹ̀rún kọ̀ọ̀kan náírà ìyẹn 1000 naira fún àwọn obìnrin kan. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe ìwọ́de nílùú Òṣogbo tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun láti ṣe àtìlẹ́yìn fún adíje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún Bọ́lá Oyèbámíjí tí gbogbo ènìyàn mọ̀ sí "à ń bọ̀" síwájú ètò ìdìbò gómìnà eléyìí tó máa wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún 2026. Níbi ìwọ́de ọ̀hún, aṣòfin láti apá àríwá ìpínlẹ̀ Edo Adams Oshiomhole ó sọ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n sì fẹsẹ̀ múlẹ̀ lórí àlàáfíà tó sì ń rọ àwọn olùdìbò láti ṣàmúlò àpótí ìdìbò yàtọ̀ sí ìwà jàgídíjàgan. Adíje dupò ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC Babátúndé Kọ́mọláfẹ́ Festus náà ni àwọn ọmọ ológun ilẹ̀ wa ti mú tòun ti àwọn mìíràn lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú wípé wọ́n ń gbìmọ̀ láti dàbàrú ètò ìdìbò gómìnà. Kọ́mọláfẹ́ tó jẹ́ adíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC fún ẹkùn ìdìbò ìlà oòrùn àti ìwọ̀ oòrùn Àtàkùmọ̀sá náà ni wọ́n mú ní Ifẹ̀wàrà tó jẹ́ ilẹ̀ abínibí rẹ̀. Àwọn ikọ̀ ìṣelétò ààbò wọ́n mú adíje náà pẹ̀lú ohun ìjà olóró lákàtà rẹ̀ tó sì jẹ́ pé ìdí pàtàkì tí wọ́n fi mú àti àwọn tó kù rẹ̀ kò tí ì fojú hàn. Àwọn afurasí adàlúrú agbébọn wọ́n ti ṣekú pa àgbẹ̀ kan tórúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀gbẹ́ni Dàda lásìkò tó ń ṣiṣẹ́ nínú oko rẹ̀ tó wà lágbègbè Òṣókóṣókó Òrò ìjọba ìpínlẹ̀ Lọ́kọ́jà ní ìpínlẹ̀ Kogi. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lówùúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 11 oṣù kẹjọ ọdún 2026 eléyìí tó ti fa ìbẹ̀rùbojo sí ọkàn àwọn olùgbé àti àyíká agbègbè náà tó sì tún pè fún àtìlẹ́yìn àti àkànṣe iṣẹ́ àwọn elétò ààbò láyìíká ọ̀hún. Àwọn olùgbé agbègbè náà ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò àti ìjọba ìpínlẹ̀ Kogi láti gbé ìgbésẹ̀ ní kíákíá lójúpọ̀nà àti dẹ́kun irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Fọ́nrán kan rèé tó ń ṣàfihàn ẹni tó jẹ́ adarí ikọ̀ ẹ̀ṣọ́ elétò ààbò ìlú ẹkùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tó ti ń ṣàlàyé lórí ohun tó ṣẹlẹ̀ láàrin arákùnrin àgbẹ̀ kan tòun ti Fúlàní darandaran kan. Ó ṣàlàyé wípé Fúlàní darandaran náà ló kó àwọn màálù rẹ̀ lọ jẹ
oko olóko tí wọ́n sì ba ohun ọ̀gbìn inú oko náà jẹ́ pẹ̀lú àlàyé wípé àwọn ti bá wọn dá sí ọ̀rọ̀ ọ̀hún tí Fúlàní darandaran náà tó sì fún àgbẹ̀ ọ̀hún ní owó gbà má bínú ṣùgbọ́n lọ́jọ́ kejì náà ló jẹ́ pé Fúlàní ọ̀hún ó lọ mú ọlọ́pàá wá láti mú olóko àti àwọn aráàlú lórí ìṣẹ̀lẹ̀ náà. Àwọn bàbá yìí ni wọ́n pè kan ní ara àwọn kọ̀mọ́ndà wa ní Èjìgbò wípé Fúlàní daran wọnú oko wọn. Fúlàní yẹn tó wá ń wú ẹ̀gẹ́ ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ àwọn akamọ́ bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ wọ́n mú wá sí gbòòrò wọ́n rí nírí pé ó lòun máa ṣẹ́tù pẹ̀lú wọn pé ká má bàa sọ díjà wọ́n dẹ̀ ṣẹ́tù láàrin ara wọn pẹ̀lú olóko àti Fúlàní so mo rò pé láàrin yẹn ni wọ́n ti fún olóko wọ́n fún olóko ní 200,000 àbẹ̀rẹ̀ náà. Ta ni olóko? Olóko nílé yìí. Àwọn olóko náà lẹ́wọ̀n wọ́n fún wọn ní 150,000 yìí pé owó gbàmọ́bínú wọ́n fi bẹ̀bẹ̀ so n tí wọ́n rí ni pé àwọn ọ̀rọ̀ ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú mẹ́tàn tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ n tán rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. Lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó ìtàn rẹ̀. tó ìtún ti san ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà nílùú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ ìdí nìyẹn táwa fi wá débí káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi débí báyìí. Ààrẹ Tinubu ṣèlérí láti ṣe ìmúpadàbọ̀sípò ẹ̀bù ìfọpo orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bó ṣe jẹ́ pé ó ti ṣèpàdé pọ̀ pẹ̀lú ẹgbẹ́ NUPENG. Ààrẹ Tinubu lásìkò tó ń ṣe àpérò pẹ̀lú ẹgbẹ́ náà eléyìí tí ààrẹ àpapọ̀ ẹgbẹ́ ọ̀hún Comrade Salimon Akànní Ọládìtì tó léwájú fún lọ́jọ́bọ̀ Thursday nílẹ̀gbẹ́ ìjọba tó wà l'Ábújá pẹ̀lú àlàyé wípé òun máa ṣe ìmúpadàbọ̀sípò ẹ̀bù ìfọpo orílẹ̀-èdè wa lójúpọ̀nà àti pèsè ètò ọrọ̀ ajé tó ní èrè tó sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Bákan náà ni ààrẹ tún mẹ́nubà ohun tó ní ṣe pẹ̀lú yíyọ owó ìrànwọ́ orí epo gẹ́gẹ́ bí apá kan láti mú àyípadà bá ètò ọrọ̀ ajé Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe yẹ. Àjọ olómìnira kan tó ń rí sí ìwà àjẹbánu àti àwọn ìwà tó farapẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a mọ̀ sí ICPC náà ni wọ́n ti ṣíṣọ́ lójú àwọn òṣìṣẹ́ tí wọn kì í farahàn lẹ́nu iṣẹ́ eléyìí tá a mọ̀ sí ghost workers tí wọ́n ń fẹ̀sùn kàn wípé orúkọ wọn wà lára àwọn tí ìjọba san owó oṣù fún eléyìí tá a ti rí òṣìṣẹ́ ìjọba kan tó ṣe àkọsílẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ 14 àti òṣìṣẹ́ mìíràn tó jẹ́ pé òun gba owó oṣù èèyàn 13 ọ̀tọ̀ọ̀tọ̀. Alága àjọ ICPC Musa Aliyu náà ló ṣíṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún lọ́jọ́bọ̀ Thursday nílùú Àbújá lásìkò tó ń sọ̀rọ̀ níbi àmì ẹ̀yẹ kan tí iléeṣẹ́ Image Merchants Promotion Limited tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Aliyu sọ di mímọ̀ wípé ìwádìí àjọ ọ̀hún náà ló ṣe àfihàn àwọn tó ń lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ tí wọ́n fi ń gba owó oṣù ìlọ́po lọ́wọ́ ìjọba. Adíje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM nípínlẹ̀ Ọ̀ṣun Adébáyọ̀ Adéwálé náà ló ti sọ wípé òun ti yọwọ́ yọsẹ̀ nínú eré ìdíje sípò gómìnà tó sì tún fi èròǹgbà rẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún gómìnà Adémọ́lá Adélékè hàn. Adéwálé kéde ìpinnu rẹ̀ níbi ìpàdé pọ̀ pẹ̀lú àwọn oníròyìn tó wáyé lọ́jọ́bọ̀ Thursday nínú fọ́nrán kan tí olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà lórí ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ ayélujára Òní Gbénga Lawrence tó fi síta níbi tó ti ń sọ fún àwọn ọmọ ẹgbẹ́ APM àti àwọn alátìlẹ́yìn rẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun láti dìbò fún Adélékè nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́jọ́ Àbámẹ́ta. I hereby declare my full support for the re-election of His Excellency Senator Ademola Jackson Nuruddin Adeleke, and I call all my supporters, members of Allied People's Movement, and the good people of Osun to join me in supporting the election. This decision is about the future of Osun. Politics should always serve the people. And today I have chosen the path that I believe will best advance peace, stability, development, and the collective interest of our state.